Ọ̀nà mẹ́fà tí ìkànnì Facebook fi ń sanwó fún wa, òun ni mo ti gbé sí ẹ̀gbẹ́ fọ́nrán mi tí mò ń ṣe yìí. Oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ńlá sì ń rí lórí ayélujára nípa rẹ̀. Àmọ́ inú wa dùn pé gbogbo èèyàn ló ti ní òye rẹ̀ báyìí nísìnyí. Kì í ṣe èèyàn kan ní ọ̀bọ monetize page rẹ̀. Iṣẹ́ tó bá ń ṣe, òun ni Facebook máa rí, tó máa fún ọ ní gbogbo àwọn tools wọ̀nyí. Ṣó yé wa bẹ́yẹn? Tools mẹ́fà. Mi ò mọ̀ bí mo ṣe lè pe tools ní Yorùbá. Tools mẹ́fà ni là á fi ń gbowó lórí ìkànnì Facebook. Ṣé ẹ mọ̀ pé YouTube àti TikTok yàtọ̀? Facebook ni mò ń sọ. Ìwọ tó bá ti rí mẹ́fẹ̀ẹ̀fà yìí tó bá hàn lórí page rẹ, ó túmọ̀ sí wípé tó bá yá, Facebook ó bọ̀ ṣí lẹ̀lẹ́yọ kọ̀ọ̀kan. Ó rí ẹ̀gbẹ̀gbẹ́ rẹ̀, ó rí wípé kọ́kọ́rọ́ ń bẹ ń bẹ bí padlock. Èyí tán bá ti unlock fún ẹ, yóò wà lókè. Ṣùgbọ́n márààrún yìí ni mò ń ṣàlàyé. Star ó jẹ́ ẹ̀bùn tí àwọn olólùfẹ́ rẹ lè rà fún ọ. Bóyá tó bá wà lórí live stream tàbí tó bá post pre-recorded video, tó bá wà lórí live stream, tó bá ń ṣe fídíò lọ́wọ́ tó jẹ́ live, wọ́n lè ra star fún ọ. Wọ́n sì lè ra star sórí fídíò tó ń ṣe. Irú fídíò tí mò ń ṣe nísìn, tó bá yẹ pé mo ní star lórí page mi yìí, star máa wà nísàlẹ̀ rẹ̀. Àwọn tí wọ́n bá wo fídíò yìí tí wọ́n bá fẹ́ràn, wọ́n lè fún mi ní star. Star yẹn fúnra àwọn fans rẹ ni wọ́n fowó ara wọn rà á sọ́wọ́. Tán bá ti rí wípé ó ń ṣe show àbọ́n bá wo fídíò yẹn kan tán fẹ́ bùn ọ ní nǹkan nípasẹ̀ fídíò yẹn, wọ́n tẹ star yẹn fún ọ. Ẹlòmíì lè fún ọ 10, ẹlòmíì lè fún ọ 20, ẹlòmíì lè fún ọ 50 star. Gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ra ẹ̀bùn fún wa lórí TikTok, tá a máa ń sọ thank you, thank you. Òun náà ni star ṣe rí ní Facebook. So kì í ṣe Facebook ni ó fún ọ ní star. Èèyàn ni wọ́n rà fún ọ. Àmọ́ Facebook ni ó release star fún ọ. So tó bá ti release star yẹn, wàá rí tó máa kúrò lọ́ndà not yet available. Á bọ́ sókè. Tó bá ti bọ́ sókè, wọ́n á wá fi set up síwájú ẹ̀. Ó lọ re set ẹ̀ up. Tó bá wà ń bẹ̀ pẹ́, tó bá set ẹ̀ up, tó bá vanish, ó tún lè pẹ́ kó tún tó padà wá. Star ó jẹ́ ọ̀kan nínú ọ̀nà tí a fi ń rí owó ní orí Facebook. Àmọ́ fans wa ni wọ́n máa ń ra star fún wa. Nísìnyí báyìí 5,000 star is equal to $50. Tó o bá ní àwọn fans tí wọ́n fẹ́ràn rẹ, tí wọ́n dẹ̀ lówó lọ́wọ́, tán bá fún ọ ní, tẹ́nìkan bá fún 5,000 star, tẹ́nìkan náà fún ọ ní 5,000 star, ó jẹ́ 10,000 star, that is $100. Owó tó o bá pa nínú star tí ó bá tí ì pé $100, o lè rí gbà. Ṣùgbọ́n tó bá láwọn fans kan wà lókè òkun tí wọ́n sì fẹ́ràn rẹ dáadáa, $100 kò ju tó lè pa láàárín èèyàn méjì lọ. Some people can give you, ẹlòmíì lè fún 20, 10, 15, 100 depending on tí gbogbo ẹ̀ bá accumulate. Ó dìgbà tó bá tó pé $100 tó pa lábẹ́ star kó tó lè rí gbà bẹ́ẹ̀. Ó máa rí iye tó pa, ó máa rí lórí estimated revenue. Then subscription náà, subscription dàbí owó oṣooṣù tí àwọn olólùfẹ́ rẹ tí wọ́n nífẹ̀ẹ́ rẹ tí wọ́n ń san fún ọ. Ìwọ lọ máa set up subscription rẹ. Bóyá $5 ló fẹ́ kí àwọn tí wọ́n bá subscribe sí page rẹ kí wọ́n máa san lóṣooṣù. Bóyá $10 ni, bóyá $2.50 ni. Ìwọ lọ kọ síbẹ̀. So tán bá ti release subscription náà, wàá rí pé padlock yẹn ti kúrò ń bẹ̀. Ó ti bọ́ sókè, ó ti bọ́ síbi your tools. Ṣé a bá yìí nísìnyí? Ó máa kúrò lọ́ndà not yet available. Á bọ́ sí your tools. Then subscription náà, àwọn olólùfẹ́ rẹ ni wọ́n máa fi owó àpò wọn subscribe nítorí ìfẹ́ rẹ tí wọ́n ní àti nítorí program rẹ tí wọ́n fẹ́ràn. Kì í ṣe Facebook náà ní fún yàn lówó yẹn. Ṣé a bá yìí nísìnyí? Then a ní ads on reel. Ads, anywhere tó bá ti rí ads ó túmọ̀ sí advertisement. Reels ó jẹ́ short video bí àwọn fídíò 1 minute 30 seconds tá a máa ń gé jáde látara àwọn fídíò. Àwa náà sì lè post reels fúnra wa. Ads on reel yìí, Facebook ní máa invite èèyàn. Ṣó yé wa? Gbogbo àwọn monetization tools yìí, gbogbo wọn náà ní requirement, wọn náà ní criteria tó gbọ́dọ̀ meet up kó tó di wípé wọ́n open ẹ̀ fún ọ. Bẹ́ẹ̀ màá sì ṣe yẹn lórí another video torí mi fẹ́ kí fídíò lè gùn jù. Ads on reel yẹn, it is by invitation. Facebook ni ó invite ẹ. Kò dẹ̀ tí ì sẹ́ni tó mọ eligibility criteria fún ads on reel. Ṣó yé wa? Then the same thing with bonus. Bonus náà, Facebook náà ni máa invite èèyàn. Bẹ́ẹ̀ in-stream ads ó ní àwọn advert tí máa ń rólù lórí fídíò tó jẹ́ pre-recorded. Irú fídíò tí mò ń ṣe lọ́wọ́ yìí, mo record ẹ̀ ni.
tí ẹ bá ń wò lọ tí advert yí orí ẹ̀, ìyẹn náà ń pè ní in-stream ads. Ṣé yóò báyìí nísìn kó tó qualify fún in-stream ads o ti gbúdọ̀ ní tó 5,000 follower lórí page ẹ, o ti gbúdọ̀ ní 60,000 watch hour, o gbúdọ̀ wà ní eligible country, gbogbo àwọn kinní yẹn òun ló ní requirement. Then live ads yẹn òun ni advert tí máa ń wà lára live stream. Ẹ mọ̀ pé live stream ó yàtọ̀ sí in-stream. Ṣé yóò báyìí nísìn live ó mì pé nígbà tá a bá ṣe live stream táwọn èèyàn lè interact, tá a lè gbé àwọn èèyàn wọlé ní abẹ́ rẹ̀, wọ́n máa ń display àwọn advert kan. Then tẹ́ni yẹn bá tún ti parí live ads yẹn, tó bá ti parí live stream yẹn, tó bá ti click on end báyìí, wọ́n á ti gé advert sí lórí. Ìyẹn náà ń pè ní live ads. Ṣé wá rí ní gbogbo àwọn monetization tools mẹ́fẹ̀ẹ̀fà yìí, èyí tó jẹ́ pé owó rẹ̀ máa ń pọ̀ dáadáa ó ní in-stream ads and live ads. Ṣé ẹ rí bonus àti ads on reel fine, òun náà owó wà ń bẹ̀bẹ̀ kò tó ti in-stream. Reason tí in-stream tún fi wá fẹ́ pọ̀ ju ti live ads ni pé in-stream is pre-recorded video, ó tètè máa ń ní views, recorded video máa ń go viral ju live lọ. Ẹ rí pé nígbà míì téèyàn bá ṣe live, àwọn míì ó download ẹ̀, wọ́n wàá gé kélekèle, wọ́n ó gé sí 3 minutes, 4 minutes, 5 minutes, wọ́n ó gé bí téèyàn ti sọ̀rọ̀ bóyá nǹkan nífẹ̀ẹ́ sínú ọ̀rọ̀ yẹn, wọ́n rọra gé, wọ́n upload ẹ̀ as pre-recorded. Don't forget that ara inú live stream téèyàn ṣe ni wọ́n ti rèé gé, torí wípé àwọn fídíò kéékèèké tá a gé kéékèèké wọ́n máa ń rìn jìnnà dáadáa ju live stream lọ. Ṣóyé wa? So àwọn tools márààrún yìí you can have them all. Ṣùgbọ́n ìwọ tó bá kàn rí báyìí lórí page ẹ, ṣùgbọ́n tí wọn ò tí ì mọ unlock ẹ̀ fún ọ, mọ́ wulẹ̀ banújẹ́, nítorí wípé bó ṣe rí nǹkan ó túmọ̀ sí wípé nígbà tó bá yá wọ́n ò mọ̀ ṣí fún ọ. Ó yàtọ̀ sẹ́ni tó ṣe pé kò tiẹ̀ rí kankan. Fine bí gbogbo ẹ̀ ṣe wà yẹn, kọ́kọ́rọ́ lè wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó rí padlock, tó bá yá fúnra Facebook ní ọmọ unlock ẹ̀ fún ọ. Bí ìgbà tán bá ní tò kábíyèsí kan ń bọ̀ o tí yóò wá bá wa sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ wà nínú ilé, ẹ̀yin ti wà níbi tí kábíyèsí wà, kẹ̀kàn retí bóyá kí kábíyèsí ó ṣe tán kí wọ́n jáde láti bá yín sọ̀rọ̀. Ẹ̀yin ti ní hope pé bàbá ó jáde bá wa sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà outside the gate, àwọn yẹn ò tiẹ̀ ní ìrètí kankan pé wọ́n ó rí kábíyèsí. Bẹ́ẹ̀ ló ṣe rí nígbà tó bá rí gbogbo àwọn nǹkan márààrún yìí lórí page ẹ, ó túmọ̀ sí pé gbogbo ẹ̀ ní Facebook lè fún ọ, gbogbo ẹ̀ lọ lẹ́tọ̀ọ́ sí. Mẹ́fẹ̀ẹ̀fà yìí jàre, mẹ́fẹ̀ẹ̀fà yìí kì í ṣe gbogbo èèyàn ló rí gan lórí page ẹ. Ṣùgbọ́n ìwọ tó rí tó kàn tí ìmọ̀ unlock ẹ̀, continue láti mọ create content rẹ̀. Nígbà tí mo wà lórí live stream lánàá, lẹ́nìkan sọ pé mẹ́fẹ̀ẹ̀fà níbẹ̀ lórí page àwọn òróró ń bẹ̀ kìnìkan. Mo wá padà discover pé wọ́n kàn rí tán list ẹ̀jọ ni wọ́n ti release kankan fún wọn. So tó bá rí tán list ẹ̀jọ báyìí, ìyẹn ò túmọ̀ sí pé wọ́n ti release ẹ̀. Èyí tí wọ́n bá ń release fúnra ẹ lọ́mọ rí. Ẹ̀bùn sọ fún wa pé ads on reel ó wà lórí JMK2 mi. Ìgbà tó ń release ẹ̀ mo kàn déédé rí náà ni mo dẹ̀ set ẹ̀ up. Fámoréyàn kan tó ní wọ́n ti ní kó ń set up stars, that was around last year. Bẹ̀ ohun ò mọ̀ tó túmọ̀ sí, the person is not even in the country. Kò tẹ̀ sí Naija. Ó ní òun kàn rí stars yẹn, òun kàn rí tán kọ set up sí, òun ò mọ̀ pé ó yẹ kóun click ẹ̀, kóun dẹ̀ fill ẹ̀, kóun kọ account details òun sí ni, tí kinní yẹn fi vanish. So tó bá ti rí tán ti release ẹyọ kan, tètè set ẹ̀ up, put your details and continue to create your content. So nígbà tí mẹ́fẹ̀ẹ̀fà yìí bá farahàn níbi tó bá ti click monetization, tó bá ti rí tán wá kọ not yet available, mo ṣe kọ not yet available yẹn, continue to be consistent, continue to post, continue to do live stream, continue to post your content as well. Má lọ lo iṣẹ́ oníṣẹ́, tó bá lo iṣẹ́ oníṣẹ́ ó lè fún ẹ ní problem tó o bá mọ bó ṣe edit ẹ̀. Mo sọ fún wa pé my own interview tí mo ṣe 12-star interview 12-star TV interview tí mo grant, tí o bá ń ṣe pé mo try láti ṣàwọn editing kan sí, ìgbà tí mo ń post ẹ̀ báyìí ó ń fún mi violation ni. So please don't go and have violation. Ìwọ tó bá ti ráwọn tools yìí tó bá appear lórí monetization page ẹ, just be patient, wọ́n á máa unlock ẹ̀. Má gbé page ẹ fún yàn pé àmú wá ń bọ̀ monetize ẹ̀, kò sẹ́ni tí ń bá yàn monetize page. Mark ló ń ṣiṣẹ́, àwọn àtàwọn staff ẹ̀ àtàwọn robot ẹ̀ náà ń ṣiṣẹ́. When you are qualified, they will release your tools for you. Tó bá jẹ́ ọkàn náà tí release fún ẹ, rọra máa enjoy ẹ lọ, kó dẹ̀ máa tẹpá mọ́ṣẹ́ ẹ títí tí wọ́n á fi release àwọn yòókù. Just like I said, ads on reel and bonus, even though
you still get some dollars, but owó ọbẹ̀ ò pọ̀ títí in-stream ads yẹn nìkan ni owó ọbẹ̀ lówó tó wà ní gangan ní the real money of Facebook. Live ads náà is part of it. So try as much as possible, create original content. Má lọ ṣe oníṣẹ́, kẹ́ni yẹn má lọ dédé bínú ńjọ́ kan, kó má lọ dédé report ẹ, kó má lọ ba page jẹ́ mọ́ ẹ lọ́wọ́. So God will help us. Màá try láti sọ̀rọ̀ nípa àwọn eligibility criteria for each of these tools. Ṣé àbáyé nísìn? So that we'll be able to know tó bá ti qualify, wàá mọ̀ pé o ti qualify. Then you have to be patient and wait for Facebook to unlock it for you. God bless you guys. Share this video, teach others. You can also translate it in English and teach, because many of our teachings tí mo ń rí on this same topic, English làwọn èèyàn fi ń ṣe. So you can interpret your own in English, teach others. You can also learn and know it by yourself and concentrate on your content creation. God bless us all. Bye bye.